Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbàsókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 12 ẹsẹ̀ 1 títí dé 11. Ó kà báyìí: Nítorí náà, nígbà tí àjọ ìrékọjá kù ọjọ́ 6, Jésù wá sí Bẹ́tánì níbi tí Lásárù wà, ẹni tí ó ti kú, tí Jésù jí dìde kúrò nínú òkú. Wọ́n sì ṣe àsè alẹ́ fún un níbẹ̀. Màtá sì ń ṣe ìránṣẹ́, ṣùgbọ́n Lásárù jẹ́ ọ̀kan nínú àwọn tí ó jókòó níbi tábìlì rẹ̀. Nígbà náà ni Màríà mú òróró ìkunra náàdì, òṣùwọ̀n lítà kan aláìlábùlà, olówó iyebíye, ó sì ń fi kùn Jésù ní ẹsẹ̀, ó sì ń fi irun orí rẹ̀ nu ẹsẹ̀ rẹ̀ nù. Ilé sì kún fún òórùn ìkunra náà. Nígbà náà ni ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, Júdásì Ìskáríótù, ọmọ Símónì, ẹni tí yóò fihàn, wípé, èéṣe tí a kò ta òróró ìkunra yìí ní 300 owó idẹ kí a sì fi fún àwọn tálákà? Ṣùgbọ́n ó wí èyí kì í ṣe nítorí tí ó náání àwọn tálákà, ṣùgbọ́n nítorí tí ó jẹ́ olè. Òun ni ó ní àpò, a sì máa jí ohun tí a fi sínú rẹ̀ láti fi ran ara rẹ̀ lọ́wọ́. Nígbà náà ni Jésù wípé, ẹ fi sílẹ̀, ó ṣe é sílẹ̀ de ọjọ́ ìsìnkú mi. Nígbà gbogbo ni ẹ̀yin ṣáà ní tálákà pẹ̀lú yín, ṣùgbọ́n èmi ni ẹ kò ní nígbà gbogbo. Nítorí náà, ìjọ ènìyàn nínú àwọn Júù ni ó mọ̀ pé ó wà níbẹ̀, wọ́n sì wá, kì í ṣe nítorí Jésù nìkan, ṣùgbọ́n kí wọ́n lè rí Lásárù pẹ̀lú, ẹni tí ó ti jí dìde kúrò nínú òkú. Ṣùgbọ́n àwọn olórí àlùfáà gbìmọ̀ kí wọ́n lè pa Lásárù pẹ̀lú, nítorí pé nípasẹ̀ rẹ̀ ni ọ̀pọ̀ nínú àwọn Júù jáde lọ, wọ́n sì gba Jésù gbọ́. Màríà fi òróró kun Jésù. Jésù wá sí Bẹ́tánì. Níbẹ̀ ni wọ́n ṣe àsè fún un, ní ìmọ̀rírì ohun tí Jésù ṣe fún ẹbí Lásárù. Màtá ń ṣe ìránṣẹ́. Lásárù jókòó lẹ́bàá tábìlì nígbà tí Màríà ń fi òróró iyebíye kun Jésù. Júdásì Ìskáríótù fẹ́ kí a ta òróró aláìlábùdá olówó iyebíye yìí fún kíni? Ẹsẹ̀ 5. Ǹjẹ́ ọkàn Júdásì ṣe déédé pẹ̀lú ọ̀rọ̀ ẹnu rẹ̀? Ṣé ọ̀rọ̀ rẹ̀ bá èrò inú rẹ̀ mu nípa ìjọsìn rẹ̀ fún Olúwa? Jésù ń gbóríyìn fún Màríà. Ẹsẹ̀ 7 sí 8. Kí ni ìwọ náà lè fi bu ọlá fún Jésù ní tòótọ́? Kò sí ohun tí ó tóbi jùlọ láti ṣiṣẹ́ fún Olúwa. Àwọn kan rí Lásárù tí í ṣe ẹ̀rí iṣẹ́ ìyanu tí Jésù ṣe, nígbà tí àwọn kan fẹ́ pa á. Ẹsẹ̀ 10. Ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn Júù gbàgbọ́ nípasẹ̀ rẹ̀. Èwo ni ìwọ yàn láti ṣe? Àdúrà. Jésù Olúwa, mo pinnu láti gbà á gbọ́. Jẹ́ kí n lè máa fi gbogbo ohun tí mo ní sìn ọ́. Àmín.